ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ kú Sunday olóyin ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tẹ̀ní ó tún skento ó tún lágbára kábíyèsí bàbá wẹ̀rin ńlá kábíyèsí mo bó ṣe ń play game oh my god bí a ṣe gbọ́ wọ́n ní ìgbà tó ń parí àjọyọ̀ ẹ mọ̀ pé àǹtí wáyé ó gbọ́mọ wọnú ààfin inú gbogbo wọn dùn ó yẹ kábíyèsí ọmọ yẹn fine ọmọ tó rẹwà ni bí wọ́n ṣe parí ayẹyẹ ìgbọ́mọ wọ inú pálásì wọ́n ṣe patí wọ́n náwó àti wá jó inú gbogbo wọn dùn wọ́n ní bàbá wa wọ́n bá kó àwọn entourage wọn o ní helicopter ló ti stand by ni wọ́n ní bàbá wẹ̀rin ńlá fẹ́ máa jáde ní àǹtí wa bá sáré ló bá lọ bá bàbá wẹ̀rin ńlá pé kí ló dé níbo ni kábíyèsí ń lọ kábíyèsí ní yes àwọn wọ́n ní ó ń béèrè lọ́wọ́ kábíyèsí pé ṣé wọ́n ń jáde ni kábíyèsí ní yes àwọn ń jáde ni ó ní kábíyèsí ẹ má jáde ẹ mọ̀ pé nítorí yín la fi wá láti London wípé ká fi spend the time pẹ̀lú yín èmi àti ọmọ wọ́n ní bàbá wẹ̀rin ńlá ní ò ní ìdí mi ṣe bí àwọn fámílì ẹ wà pẹ̀lú ẹ wọ́n ní ó ní ṣé àwọn fámílì wọn ṣé wọ́n lè ṣe ojúṣe gẹ́gẹ́ bí ọkọ fóun kábíyèsí ní ò ní ìdí mi wípé ìwọ kọ́ ló máa sọ fún mi nǹkan tó yẹ kí n ṣe ní àsìkò táwọn bá fẹ́ ṣe ẹ̀yin èèyàn lé wọ́n ní bí bàbá wẹ̀rin ńlá ṣe ní àwọn jáde nìyẹn o wọ́n ní àǹtí wa ló bá bẹ̀rẹ̀ sí sunkún o wípé òun dé láti London tí òun ṣẹ̀ṣẹ̀ gbé ọmọ wọnú palace láti bí ọdún kan làwọn ò ti rí bàbá wẹ̀rin ńlá wípé ṣé ó dáa bí bàbá wẹ̀rin ńlá ṣe tún jáde lọ tó fẹ́ abandon àwọn sínú palace wípé kí ló dé tó jẹ́ pé kábíyèsí ò ní time fóun láti bí ọdún kan tí kábíyèsí ti fà wọ́n sí London òun àti ọmọ nìkan ní àwọn tún wá dé tó yẹ kí kábíyèsí spend time pẹ̀lú òun wọ́n tún wá láwọn ń jáde lọ wọ́n dẹ̀ mọ̀ pé ọ̀dọ̀ Queen Naomi ní kábíyèsí ń lọ kábíyèsí ò fẹ́ jókòó sínú palace mọ́ àfi kán máa lọ sí royal mansion ní every time wọ́n ní àǹtí wa kà ilẹ̀kùn wọ́n ní bàbá wẹ̀rin ńlá ní àwọn fámílì wọ́n wà pẹ̀lú àǹtí wa ẹ dẹ̀ mọ̀ pé àsìkò tá àǹtí wa wà yìí kò lè sí kókó kò lè sí ti bí àmọ́ bóyá nǹkan tí wọ́n máa ń ṣe nìyẹn ní ìdílé ọba tó jẹ́ pé tóbìnrin bá ti ń nà sọmọ kábíyèsí ò lè súnmọ́ wọn mi ò lè sọ fún yín ṣùgbọ́n ojú àwọn olórí yìí ó ń rí tó ṣé dandan lèèyàn fi ń fẹ́ kábíyèsí ni ẹ̀yin èèyàn lé tẹ́ bá rí ojú àǹtí wáyé ẹ máa mọ̀ pé wọn ò ní happiness wọn ní láti sọ fún wa ọ̀tọ̀ ní kéèyàn ní happiness pé ó bímọ ọ̀tọ̀ ní kéèyàn happiness pé èèyàn lọ́kọ kò sí happiness kankan lójú ó wà all over her face that she is not happy and a lot of them they are not happy but wọ́n bá jókòó síbẹ̀ wọ́n ń rọjú ọkùnrin yìí ń sọ fún yín pé ìyàwó ònìkan ni Queen Naomi ìyàwó tó ń ní ònìkan ni Queen Naomi ó ní gbogbo yín ó ní ìyàwó palace ni still yet ẹ kàn fẹ́ máa bá kábíyèsí sọ̀rọ̀ ṣá àwọn obìnrin míì ń try àwọn obìnrin míì ń try ẹ̀yin èèyàn lé wọ́n gbìyànjú nítorí pé kí nítorí pé ẹ fẹ́ jẹ́ OLORI nítorí ìyẹn ẹ wá jókòó sínú ibẹ̀ ojú yín rí oríṣiríṣi ẹ̀gbin tí kábíyèsí ò bá rí yín fóṣù mẹ́fà ó bá yín lára mu tí kábíyèsí ò bá rí yín fọ́dún kan ó bá yín lára mu bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa wọ́n ní bó ṣe ṣe ayẹyẹ tán ṣe tán wọ́n ní kábíyèsí ní kò lè sùn sínú ààfin àwọn o ṣé ẹ̀mọ̀ ẹ̀pọ́n ti sọ pé kó múùfù lọ sékòó bí a ṣe gbọ́ nìyẹn wọ́n ní kábíyèsí ní kò lè sùn sínú ààfin àwọn mi ò fẹ́ máa mú gist wá fún yín bíi méjì ni mo fẹ́ sọ pọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n ní bó ṣe lé àǹtí wa lọ sí Ọ̀jájá
hòtẹ́ẹ̀lì nìyẹn guest house pé kó lọ sùn bẹ̀. Wọ́n ní àǹtí wa sunkún, wọ́n ní ojú ẹ̀ fẹ́ jábọ́lẹ̀ nítorí pé fẹ́ ọba yìí. Bàbá wèrè ńlá ní ìyàwó àwọn tẹ́lẹ̀dá yàn fáwọn táwọn fẹ́ fúnra àwọn ò ní Queen Naomi. Kábíyèsí sì fíò fún Dr. Elizabeth náà. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tó kù, ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe dénú pálásì yẹn. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe dénú pálásì yẹn. Ẹ tira yín bọbẹ̀ ni. Ẹ tira yín bọbẹ̀ ni. Àwọn ìyálájé náà ń gbowó kẹ́ tó dolórí lọ́wọ́ yín. Báwo lẹ ṣe fẹ́ ní happiness? Ṣé tipátipá lèèyàn fi ń fẹ́ ọkùnrin ni? Oríṣiríṣi là ń rí o. Àwọn obìnrin tó wà láyé ìsìn kéèyàn máa tira èèyàn mọ́kùnrin lọ́rùn nítorí kíni? Èyí owó kò sí, èyí tibí kò sí. Ẹ wá máa jáde, ẹ máa jókòó. OLOR ni, OLOR ni, nítorí OLOR. Ṣé yẹn lẹ fẹ́ jẹ? Ṣé yẹn lẹ fẹ́ jẹ? Mi ò rírú èyí rí o. Wọ́n láǹtí wá sun jagbajanti zẹkún. Wọ́n ní bí bàbá wèrè ńlá ṣe gba ọ̀dọ̀ olólùfẹ́ wọn nìyẹn o. Wọ́n náà gba ọ̀dọ̀ olólùfẹ́ wọn lọ. Ṣé ẹ rí ibi tí ọkàn ọkùnrin bá wà? Kò sí irú ògùn tẹ́ lè ṣe láyé ẹ lè tú wọn ká. Kò sí irú ògùn tẹ́ lè ṣe. Ṣé ẹ mọ̀ pé ìgbà kan àǹtí wáyé náà sọ pé kí ló dé pẹ̀lú gbogbo nǹkan tó ń ti ṣe? Ó ní Kábíyèsí àti Queen Naomi wọn ṣe já. That is true love. Ṣé ẹ rí ìfẹ́ tí Ọlọ́run bá ti so pọ̀, kò sẹ́ni tó lè tú ká o. Kò sẹ́ni tó lè tú ká. Nǹkan tó kàn yà mí lẹ́nu lọ́rọ̀ àwọn àǹtí wa gbogbo yìí ni pé wọn ò fẹ́ stop. They don't want to stop. Àfi k'Ọlọ́run ṣàánú fún wa o. Wọ́n ní ẹkún yìí pọ̀. Wọ́n ní bàbá wèrè ńlá ní kò sí èèyàn kankan nínú gbogbo wọn tó lè pa idà àṣẹ àwọn tó lè yí padà. Nǹkan táwọn bá ti sọ báyìí, rọ̀ mọ́ ni. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní bàbá wèrè ńlá sọ. Ipe kó stop ọ̀rọ̀ Queen Naomi tó ń sọ, kó stop ẹ̀. Nǹkan tó bá wá sínú palace nìkan kọjú. Ṣé bí wọ́n fẹ́ ipò láti di OLORI ni? Wọ́n ti dì í. Ṣé ìyẹn náà ti tó àbí? Ìyẹn náà ti tó. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ allegedly nìyẹn o. Ẹ kú Sunday olóyin. Ọlọ́run Elédùmarè aláàánú á wà pẹ̀lú gbogbo yín. Allegedly bá ṣe gbọ́ la ní ká wá torchlight. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹni tọrọ jẹ, ẹni tọrọ ọmọ, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn létí bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, ẹ máa gbáradì April 15 máa ń kanlẹ̀kùn. Ẹ máa ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe lórí channel yìí. Ṣé ẹ mọ̀ pé comment àti bẹ́ẹ̀ ṣe follow wa ní gbogbo wọn máa wò láti fún yín ní prize giveaway o. Ẹ má gbàgbé o. Ṣé ẹ mọ̀ pé mo ti ń polówó kíní láti bí oṣù bíi 4 sẹ́yìn. Prize giveaway ó ń kanlẹ̀kùn o, ó máa tó dé o. Ẹ máa gbáradì. Ẹ̀yin èèyàn lé, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Mashola Gist TV. Ẹ ṣé àdúpẹ́. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ ṣe darapọ̀ mọ́ Masholarate, àdúpẹ́ ní ọwọ́ yín. Ẹ ṣé. À ń ṣe advert fún Collection Center Store. Ẹ bá wọn ra bàtà tí wọ́n ń ta Italian shoe tó jiná tó jẹ́ pé tẹ́ ẹ bá wọ̀ ó le koko, ilẹ̀ kò lè bàjẹ́ àfi tẹ́ ẹ bá sọnù. Wọ́n ń ta bàtà yìí láti size 6 adult títí dé 14. Ẹ kàn sí
Collection Center Store wọ́n ń ta bags, wọ́n ń ta fashion bags fún àwọn obìnrin, wọ́n ń ta slippers, wọ́n ń ta palm, wọ́n ń ta sandal fún àwọn ọkùnrin, wọ́n ń ta slippers àwọn obìnrin náà. Ẹ kàn sí collectioncenterstore@gmail.com. Ẹ̀yin èèyàn lé, wọ́n ń ta jewelry o, 18 karat and 14 karat gold. Ẹ kàn sí collectioncenterstore@gmail.com kẹ́ bá wọn ra bàtà. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ yín o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV. Love you all.